dékìlẹ́kùn gbéra ńlẹ̀ kó dìde. Olalekan ọmọ dékìlẹ́kùn ni wọ́n mọ̀ pé ní tèmi ọmọ dékìlẹ́kùn tọwọ́ tọwọ́ ọkọ dẹ̀dẹ̀ tẹrù tẹrù ọkọ olúyẹmí sẹ̀rífà gbéra ńlẹ̀ òdì. Abdulrahman ho ọmọ Badmus lóde Osogbo ọmọ ayógun nísàlẹ̀ Ọ̀ṣun Olalekan mo dékìlẹ́kùn o. Olalekan gbéra ńlẹ̀ òdì. Pípé mo pe ọmọ pé ọtọwó tọwó ni pípé mo pe ọmọ pé ọtọlátọlá mo pe ọtí yìí tìyí mo pe ọtí re tire. Olalekan o bọ́bá kún wà tó wulé ọ̀túnba fi wá ṣayé gbogbo àdá aṣíwájú mùsùlùmí lóde ìlú Òṣogbo bàbá olóyè púpọ̀ rẹpẹtẹ. Olalekan torí ọdún tó yẹ torí orí ẹ̀ tó kádùn lọ́sẹ̀ ní wá kì í ọbí ológun ẹ̀rọ. Olalekan wọn kì í ọjọ́ lọ́gbọ̀n ìwọ́fà lọ wọn kọ́kọ́ mọ̀ rẹ́lẹ̀ bàbá rẹ̀. Olalekan o Abdulrahman Badmus ọmọ dékìlẹ́kùn tọwọ́tọwọ́ òpó dẹ̀dẹ̀ tẹrù 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 owó bàbá mìíràn ọlá kì í tán ni mo ń pè tantan. Alábàbà Lamin Abiola owó bàbá ta ibàtẹ pilọlá o owó bàbá ta níṣà tọ́ka ni wọ́n mọ̀ kì í ní tèmi akọlù ẹ̀mí o Òṣogbo Oriki ọmọ àsálà ọmọ àrò tí ń bẹ lọ́sọ̀gbò tòṣogbo ṣéwù nílọ ọmọ àtẹwọ́ gbẹja ọmọ Ọ̀ṣun sẹ̀ǹgẹ̀sẹ̀ tí ń bẹ lọ́sọ̀gbò tòṣogbo ṣéwù nílọ lóde bàbá rẹ ni ibẹ̀ sùúrù náà jẹ̀sùn èsùrù lẹ̀ jẹ̀sùn lóde Òṣogbo báàrẹ̀ bá pẹ̀tà ṣẹlẹ̀ gbà Olalekan báàrẹ̀ mi bá pẹ̀tà dákun mọ́ gbà lọ́wọ́ ni mo wá kí ọ̀pọ̀ ọdún ni ọ̀pọ̀ ọdún òsì wá ṣeyẹ orí ẹ̀ ti yẹ orí ẹ̀ ti kádùn náà àwọn dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba dání wáyé o wọ́n ní mo dúpẹ́ lọ́wọ́ ọba lè wílé ṣe ni mo tún wá ń wo òde bàbá rẹ lọ ọmọ dékìlẹ́kùn tòwótòwó ọmọ ọ̀dọ́ dẹ̀dẹ̀ kún tẹrù 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 bí n bá ń relé ìyá bàbá rẹ mo mọ bẹ́ẹ̀ nílé ògbórí ẹ̀fọn sẹ́fì ìlà nílé Àjàyí ògbórí ẹ̀fọn lóde Ìbàdàn àgbàlá bàbá yín tóbi títí ó tó kòkó ó sáré àgbàlá ògbórí ẹ̀fọn gbòòrò ó jabúlé bàbá ńlá kú bàbá lòmí lọ ọmọ àsùnmọ́ o ọmọ anímọ̀sáhùn ọmọ gbogbogbò kìkì oògùn ọmọ bú owó ni mo ọmọ bú owó ni mo ọmọ bú owó ni mo ń pè ni mo ń pè. Olalekan máa dá gọjọgọjọ ó ti tẹ̀lé iná ó tẹ̀lé yípẹ́ bí mo pẹ́ ti yípẹ́ àtẹ̀gbọ́n towó àtẹ̀gbọ́n tọmọ àtẹ̀pẹ́ntàlà àfíà ẹ̀yin ní Olalekan Badmus ni mo ń kí hun ọtún ní ndóde mọ̀mọ́ rẹ Olalekan ní ndóde mọ̀ ọ́ ní ndóde mọ̀mọ́ rẹ lẹ́kọ̀ọ́ àkété ilé ọmọ arómi sálẹ̀ gbẹlẹ́gbẹ́ ilé ànímọ̀sáwọn òkè o nísàlẹ̀ Èkó lóde mọ̀mọ́ rẹ ni ọmọ kíkẹ́ ń wọ́n dégbé ìje Àyìkẹ́ ń wọ́n dẹ́gbẹ́ ẹ̀fà kíkẹ́ àtàyíkẹ́ lóde mọ̀mọ́ rẹ ń wọ́n dẹ́gbẹ́ ìdílógún ọ̀yáwó òbí fi ṣòwò ọmọ anímọ̀sáwọn òkè o Olalekan lóde mọ̀
ọdún Muiz Olúwakáyọ̀dé Yusuf oníǹkí ẹ̀kú ọdún Síkírù Tèmítọ́pẹ́ oníǹkí ẹ̀kú ọdún Oyèdòkun Idris oníǹkí ẹ̀kú ọdún Abdulrahman Abdulkadiri oníǹkí ẹ̀kú ọdún Abíóyè Fatai oníǹkí ẹ̀kú ọdún Abbas Shitu oníǹkí ẹ̀kú ọdún Afeez Oyinlóye oníǹkí ẹ̀kú ọdún gbogbo wọn náà ní kí ẹ̀kú ọdún kò sí wá ṣẹyẹ Olalekan o Abdulrahman ọmọ Badmus o ọdọọdún ní sápórúwé ọdọọdún lè rú wá wà ọtí bẹ ọmọ bẹ ní ọbẹ ní pẹ̀sù àtẹlẹsẹ̀